adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó sọ wa di àsìkò tá a wà yìí kí Ọlọ́run ọba kí ó gba gbogbo ìjọsìn wa lẹ́sìn fún wa a ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam kí ìkẹ́ àti ìgẹ̀ náà kó máa bá àwọn sàábé rẹ̀ àwọn ará ilé rẹ̀ àti ogun tó bá tẹ̀lé àwọn ẹni náà títí alkiyama fi tó ẹ̀yin mọ̀ yá mi sókè nǹkan tá a mẹ́nubà nínú ọ̀rọ̀ khutbah tá a mẹ́nubà ní alákọ̀ọ́kọ́ náà ni ọlá tí ń bẹ fún gbólóhùn la hawla wala quwwata illa billah ẹ̀yin mọ̀ yá mi gbólóhùn pàtàkì pọ̀ jù ó pàtàkì púpọ̀ ó sì wà nínú àwọn àdìkárù tá a máa ṣe wípé subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billahi al-azim ẹmọ yá mi gbólò yìí ó wà nínú ìntàwà fáà tí wọ́n pe àwọn nǹkan tí mọ́ sẹ́kù tọ̀ dáa fún òyàn a rí pé bẹnu Suratul Kahf tọ́wọ̀ bá súnmọ̀ tààrà sọ fún ayé pé al-malu wal-banun zinatul hayati dunya wal-baqiyatu s-salihat khayrun 'inda rabbika thawaban wa khayrun amala. Ọlọ́bá ń sọ fún nínú al-Qur'ani wípé al-mal dúkìá tẹ́ níláyé wal-banun àwọn ọmọ tẹ́ bí láyé zinatul hayati dunya ohun àmúfisí ọ̀sọ̀ láyé lásán ni mo ní mo bí èmi mo lè léyìí mi mo bí léyìí àǹfààní ẹ̀ lásán náà nú tí èèyàn bá lò wọn gbogbo ọ̀nà ẹ̀sìn yọ́kà sẹ́kù láǹfààní lásán pé ìmọ̀fisí fáàrí ó parí wọ́n pò náà bí wọ́n pò náà ní tá ní léyìí lámàní ló ní tá ló bí léyìí lámàní ló bí ohun àmúfisí fáàrí lásán tí ìbá wá dípọ́ wá ń lò fẹ́sìn Ọlọ́run tọ́lọ ń tọ́ wọn sí ibi tó yẹ kí wọ́n máa gbà tí wọ́n ò ṣìnà tí ò náwó yìí síbi tí ò dá ní ó tó gbéra kó ń bí ìmúṣe fáàrí yóò gbéra kó ń bí ìmúṣe fáàrí tó jẹ́ pé kò sí orí ń bẹ̀ fún òyàn ló fi di pé tó ní nǹkan yóò mọ̀ gbà ládàá ó bí mọ ọtọ́ wọn sọ́nà tó dáa wọn ò yàyàkúyà wọ́n jọ́sìn fọ́lọ́hun wò bí wọ́n bá ń jẹ́ ọ̀sọ̀ fún ọ láyé wọ́n tó máa jẹ́ ọ̀sọ̀ fún ọjọ́ àlìkìyàmà tọ́lọ́lọ́run kò ìjọpọ̀ níbi tẹ́nìkò tí ń rójú ẹnìkan Ọlọ́run kò gbọ́ ẹ tí ó ń sin lọ́hun ní àwọn ọmọ àtàwọn òbí wọn yóò kàn jọpọ̀ tí wọ́n pàdé ara wọn láti Jánnà Ọlọ́run sí ti abẹ́ o àwọn òbí wa tẹ́jẹ́ ti pàdé kí wọ́n bá ní fẹ́ láti Jánnà o kí àwọn ọba wọn ń bẹ o ọmọ tẹ́ tó ń bọ̀ lẹ́yìn tàwọn náà tẹ́jọ́ Ọlọ́run pẹ́sẹ̀ nìkan kọ́ lọ́mọ náà gbogbo wa o kí ìwọ́n lè Jánnà lọ́dọ́ àjọ ẹmọ yá mi o ilé ọwọ́ náà kì bá àdá fún láyé orí burú ló ṣe o Ọlọ́run jáwọ́ sórí burú ti wa o ẹmọ yá mi wọ́n wá sọ fàyí pẹ́lmẹ́lì ó tẹ́ níláyé yìí nǹkan o wálìbànú ọmọ tẹ́ bí láyé zinatul hayati dunya àǹfààní ayé tí ń bẹ fún náà ní pé ẹmọ ìsọ̀sọ̀ lásán ẹkì máa fi kúnra ẹmọ fi lékún lásán ṣùgbọ́n o walbaqiyatu salihat khayrun 'inda rabbika thawaban wa khayrun amala in tí ó ṣẹ́kù àwọn ṣẹ́ olóore tí ó máa ṣẹ́kù fún òyàn àwọn ṣẹ́ olóore tí ó máa ṣẹ́kù fún òyàn tí ládàá rẹ̀ ó máa wà fún òyàn khair ọmọ lóore jowó ayé àtọmọ tó bí ibẹ̀ lọ wọ́n tọ́lọ́run ní kò lè máa kírun fọ́lọ́run okú oríire o wọ́n tó ń fi ṣẹ́ tó ń ṣẹlẹ̀ tó ń lọ jọ́sìn fọ́lọ́run tóbi ju ṣẹ́ tó ń ṣe lọ khair ọmọ lóore fún ọjọ́ okú oríire orí ẹ̀tọ́ kówó ló ní ọmọ ló bí lọ́fọ̀kàbalẹ̀ pé yóò lè jẹun bí yóò bá jẹ́ láyé yóò jẹ́ nínú jáà náà ọmọ tó bí ó yọ́ sàfọ́njọ́ kìí àmà dúkìá tó ní kò lè wọn ò lè símọ̀ alimalu walbanun èyí olùgbọ́ ọmọ alápàlẹ́ ẹjá tají sáyà tọ́lọ́ bá ń kà fún wa yìí alimalu walbanun dúkìá téèyàn bá rí ó kójọ láyé yìí ọmọ téèyàn rí ó bí láyé yìí nítorí ó kọjẹ́ láyé kọmọ yíò káǹkà kówò yíò pọ̀ ayé lásán lọ́mọ zinatul hayati dunya ohun músọ̀sọ̀ ayé lásán ni ọ̀tán walbaqiyatu salihat àwọn sẹ́ẹ̀rẹ̀ tí máa ṣẹ́kù tó dáa
khairun inda rabbika thawaba ẹ̀san rẹ̀ ló tóbi ló lóore jù lọ́dọ̀ Ọlọ́run ọba wọ́n tó ń kírun okú oríire pé ò lówó lọ́wọ́ wọ́n tó ń jọ́sìn fọ́lọ́run tó ń ṣiṣẹ́ rẹ̀ okú oríire pé ò lówó lọ́wọ́ ebó òní ni sẹ́lẹ̀ òní ni bí ó lè kó tó lè ṣe ó ti lé lówó lọ́wọ́ tó dùn lówó sọ́mátán àmọ́sẹ́ rẹ̀ kọ́ lọ́ ṣàánú wa lórí ẹ̀ tí ìbá ń ṣiṣẹ́ rẹ̀ gbogbo kòníṣẹ̀ tẹ́yẹ̀ rí bá rí ọ wà okú oríire torí pẹ́lú ọ̀bá yọ́ sẹ́lẹ̀sán tí ó pọ̀ jù alìkìyàmà khairun inda rabbika thawaba ẹ̀sẹ̀ ló tóbi jù wa khairun amala o náà ló tó dáa jù ní tí ẹ̀mọ́ ní ọ̀nà kan pé òun ó dè bá yọmọ yá mi tí ẹ̀rí tí ẹ̀ bá ní owó lọ́wọ́ tó bí ọmọ tí ó tó ń tàwọn náà káǹkà yóò sì máa jẹ́ bàbá wọn àbíyá wọn tó fi ń wà láyé tí ó sì máa pọ́nlé tó bá kú tán láyé tàwà yìí ẹni tí ó rò ju ẹnìkan lásìkò tàwà yìí ó kéré àfẹ́tọ́rùn bá ṣàánú ni lọ́mọ lẹ́sí pé kí bẹ̀rẹ̀ bàbá mi kí n ṣàdúrà fún bàbá mi kí n ṣe sàdákà fún bàbá mi amọ̀lẹ́gbẹ̀ bàbá mi kí n máa dà wọ́n pọ̀ ẹni tó lọ bá ṣàánú ni òbí ń kú báyìí ọmọ òní rántí ẹ̀ tó bẹ́ẹ̀ mọ́ kódà ètò burú jù àwọn tí a máa ń sìnkú sẹ́yìn etí ilé wọn kí ni ẹ lọ gbé léèrè níbo ní fi mọ́nà tí pé òkùnrin àti sílé tẹ́yẹ kọ́ máa jọ́ àti fún wọn tí ẹbẹ́ ti lérò wá yóò máa jẹ́ níbo ní fi rántí pé bàbá ní mọ̀ ń bẹ́ ń ta yìí ìyá ní mọ̀ ń bẹ́ lẹ́yìn ìpínlẹ̀ yìí níbo ní fi rántí ẹ̀ wọ́n máa dá omi ìdọ̀tí wọ́n máa dà sí ẹ wọ́n rántí pé ẹnìkan kú mọ́ àwọn sì ń gbádùn inú ilé tí wọ́n kọ́ tí wọ́n jìyà sí tí wọ́n sẹ́lọ̀ sí tí wọ́n kú lórí ẹ̀ alimáàlù wà lè bànú ọmọ ìyá mi ó tọ́ fún ọkọ̀ owó lè náà mọ́yà àkúyà wọ́n sọ̀rọ̀ ẹ̀dín tí ọ̀dá nítorí ayé alimáàlù wà lè bànú ọmọ tí ẹ̀bá rí ó bí dúkìá tí ẹ̀bá rí ó kójọ láyé yìí ayé náà lọ mọ́ ọmọ tó ọfẹ́ torí ẹ̀kú bí àkíní kan ọfẹ́ kẹ́yìn ọmọ ẹ̀kọ́ ọmọ rẹ̀ gbádùn tó bá lúlọ fẹ́sẹ̀ ọlọ́run dúkìá tó kójọ tó bá kójọ nítorí tọlọ́run lọ́nà tọlọ́run yóò padà pòórá ni kò ní wúlẹ̀ sàǹfààní lẹ́yìn tó bá kú tán kò ní sàǹfààní ẹwúsẹ́ nígbàtá nǹkan fẹ́ talé ó sì sí òkú àbáwọn ẹbẹ̀ kí wọ́n ṣe sẹ́ni pé àdákọjọ́ ìfilé sílẹ̀ o wọ́n sẹ́ pé àti sí dádì ìbẹ́ àti sí mẹ́mí ẹbẹ̀ kí náà ṣe wọ́n ni wọ́n wú àtijọ́ ma burú mi ní yọ́ ni pé ẹwú ẹ̀wọ́ ẹ̀sàbàkọwó ẹ̀lẹ́ ọbẹ̀ tí ma ṣe gbélé wọn parí ọmọ tó kú fún tó dààmú fún tó parí nítorí tó sẹ́lọ́ nítorí ẹ̀ tó sẹ́lọ́ ń pàṣẹ rẹ̀ tó fi ń wá ìwàkúwà owó tó fi ń kọ́ tí ó ní bùkátà sí tí a sì ń jí àwọn èèyàn húsẹ́ ọmọ wọ́n sọ òkú ìdánù ó ń sàánú wá o lẹ́kọ̀ọ́já páyọ lọ ní o tí ìbá ní owó lọ tí ọba jẹ́ pé tójú ọ̀nà ọlọ́run ọ̀nà tó dá lé kójọ ó sì ná síbi tó dá ọlọ́mọ tí ọ̀tọ́mọ sójú ẹ̀nà sí ọlọ́run ọba tí ń rè wọ́n fẹ́ sí ọlọ́run ọba tó bá kú orí nǹkan fi ilẹ̀ o owó tó ní wọ́n padà síbi òtítì náà ní wọ́n bá sílá owó tí èsì tó pé jìbìtì ní ẹ̀yìn rẹ̀ ó lé dá náà lọ sànú ọmọ tó pọ̀ bí tí ọ mẹ̀sìn ó ti mọ̀ bí tí ó jà sí ẹ̀yìn mọ̀ yá mi lápẹjá lékọ́ lẹ́sìn lọ́wọ́ bá wò gbólóhùn la hawla wala quwwata illa billah ọmọ yá mi gbólóhùn yìí ó wà ní táwọn àfá àkọsọ wípé ó wà nù baqiyatu salihat kí o máa wí àwọn tó pé ó sẹ́kù ẹ̀yìn mọ̀ yá mi sẹ́rí gbólóhùn yìí ẹ̀ṣẹ̀ ká máa wí dáadáa táfẹ́ ẹ̀wò ẹ̀fì mọ́ pàtàkì gbólóhùn yìí mọ̀tẹ̀ bá ń pèrún tí wọ́n débi hayya ala salah ẹ̀ tí bá ń gbọ́ ó sì pé la hawla wala quwwata illa billah hayya ala salah la hawla wala quwwata illa billah hayya ala al-falah la hawla wala quwwata illa billah hayya ala al-falah la hawla wala quwwata illa billah ṣe kí ni túmọ̀ rẹ̀ ọmọ yá mi ìsúnmọ̀ ní pé ẹ̀yẹ́ tó pé la hawla wala quwwata illa billah kò sí ètè kan tí mo ní kò sí agbára kankan tí mo ní mọ bọ́ra mi kò bí ètè ọgbọ́n kan tí ń pè mọ́ gbọ́n ma á gbéra mi sí abí ọlọ́pàá subhanahu wa ta'ala oní ọba yìí bó ti irun èyí lè jẹ́ ọmọ àfáà kọjọ́ mọ́ mùsùlùmí kó lè fún láti kí kọjọ́ mọ́ nìkan tó pé Allahu mustaqama tó bóyọ́ sí ẹwọ́ inú ilé ẹ̀sìn ló ti jáde inú ilé ẹ̀sìn àwọn ẹlẹ́sìn wọ́n bí tí wọ́n pè ní báyìí yọ jáde ní ọ̀nlọ́nu ọjọ́ lọ́nu pé wọ́n máa rí ẹgbẹ́ kírùn ibi wọn kiri kan ibi wọn lòkè ibi wọn kiri kan
ẹwọ kò rí ìráyà ní iṣẹ́ kiri ẹmọ yá mi náà fi pẹ́tọ́ ìpólò yìí ká máa wí láti akọ̀rọ̀bá débi hayya ala salah àti ayẹrẹ fàlá pé la hawla wala quwwata illa billah kò sàgbára kankan àlọ́gbọ́n kan tàà lè fi ṣe láti lọ fi kírun ju àánú ọlọ́ọ̀bá lọ́wọ́ tí ìbá lè fẹ́ gbóló yìí yọ́ máa rìn lọ fẹ́ sí ẹ̀kọ́ jù kí wá sílẹ̀ nìkan ọmọ yá mi gbogbo tó lé ní ògbésí ayé èèyàn kí ẹ̀rí pé akíní ilé ó lé lè sí ń bẹ̀ wọ́n ọmọ yá mi tí bọ́ lẹ́ni wá ọlẹ́ni wá a lè sí kankan wo máa bọ́ra rẹ̀ sábẹ́ ọlọ́ọ̀bá pẹ̀lú gbólóhùn la hawla wala quwwata illa billah ó rí pé ọmọ jẹ́rọ̀rùn yóò máa jẹ́rọ̀rùn ọ̀fẹ́ ẹsẹ̀ ìsáàmù kan ní la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah ọ̀fẹ́ ẹsẹ̀ ìnáwó kan ní la hawla wala quwwata illa billah la hawla wala quwwata ọ̀fẹ́ ẹsẹ̀ kankan tó ní pé nǹkan yìí ó ń tóbi lọ́kàn rẹ̀ máa rí gbólóhùn yìí ó rí pọ́lọ́ ọmọ sí rọrùn fún ọ̀nwá kójọ dáadáa kan ní nǹkó kójọ fún ọ máa rí gbólóhùn la hawla wala quwwata illa billah ó rí pọ́lọ́ ọmọ kó dáadáa fọjọ fún ọmọ ìyá mi ẹ má fojú di àwọn nǹkan yìí o ogun táwọn mùsùlùmí nínú o mùsùlùmí gidi kẹsẹ̀lé alásòkọ́ ọmọdé nǹkan máa wẹsẹ̀ ń ta ní oníkàkà al-Qur'an kàsí àdúrà súnnà tàbí ẹ̀sán fi kọ́ wa inú ẹni la hawla wala quwwata illa billahil azim ẹjẹ́ kẹjẹ́ ká máa wí dáadáa o ká máa wí ká fi káwọn máa wá ká máa wí ọjáde inú ilé ọwà ní tó wí ọfẹ́ ṣe dáadáa kan ọfẹ́ náwó kan ọfẹ́ mọ́kùnrin máa wí pọ̀jù ó fi dáadáa ní ọmọ jẹ́ fún ọ ọlọ́bàá yóò sàmọ́ wa o wọ́n sẹ́ ìkó ìmánì wa o ọba yóò sẹ́ ìkó ìmánì wa o ọba yóò sẹ́ ìkó ìmánì wa o Allahumma salli al-islam wal muslimin ya hayyu ya qayyum برحمتك نستغيث أصلنا شنو كلها ولا تكلنا في سنة طرفة عين أقم الصلاة